Ọlọ́run bá sọ níbẹ̀ gẹ́sẹ̀ pé babaláwo wọ àlìjánnà tí àfọ́ wọ ná tí wòlíì ó wọ ná. Ní àwẹ̀ tá a gbà tán yìí a rí i pé àwọn kan ṣe ìtùnú ní Sunday àwọn kan ṣe ní Monday. Máa kà kọ́ bí ọba Abẹ́òkúta ni ó ra sẹ́ẹ̀tì yẹn fún mi. Kò sẹ́dá kan tó dé ènìyàn Ọlọ́run mọ̀, Ọlọ́run ló dé ẹni títí ẹ̀ mọ̀. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan màá lo ìgbálẹ̀ màá sì tún lo ìràwọ̀. Kí ni wọ́n fa ẹ̀dà àti ìsọmúrò tẹ̀sán àti pé ẹni tó bá ń ṣe gan bóun ló ṣe mọ̀ kó ń sùn. Nǹkan tó lè fa àìróorun sùn ó máa ń pọ̀ o. Orúkọ mi ni Abe tí ọ̀pọ̀lọpọ̀ sì máa ń pè mí ní Olóòtú. Èmi lọ́mọ àkọ́ráyè ọmọ ogun tẹ̀lú ọmọ bó ní bọ́ tún ṣe màá bọ́ tún ṣe bó ní bọ̀ bàjẹ́ màá bọ̀ bàjẹ́. Èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà ọmọ akin lójú ogun bí ogun ni mo ti wá ní ìran bàbá tó bí mi lọ́mọ. Mo wà ní Òdìgbò local government ní ọ̀dọ̀ ìyá mi dáadáa, ẹni Ọlọ́run tí ń sa Kùránì tó dẹ̀ mọ̀ nípa ìmọ̀ Kùránì dáadáa. Màmá ẹ dákun ẹ bá ń dárúkọ yín fáwọn aráalé. Orúkọ mi ni Ajia Saidat Anibilaje. Ajia Saidat Anibilaje. Ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta tí mo ti ń gbọ́ orúkọ yín. Àmọ́ a ní àkókò púpọ̀ bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ náà pé a ní àkókò lónìí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan, ǹjẹ́ ẹ gbà mí láàyè láti béèrè mọ́? Bísímìlà. Àwọn àáfàá pásítọ̀ babaláwo àdá òríjínà mọ̀, fíìkì ti pọ̀ jù. Àmọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan, ǹjẹ́ báwo gan la ṣe lè dá èèyàn Ọlọ́run mọ̀? Ẹ ṣe olóòtú, bí a ṣe lè dá ènìyàn Ọlọ́run mọ̀. Ènìyàn Ọlọ́run kò sẹ́dá kan tó dé ènìyàn Ọlọ́run mọ̀, Ọlọ́run ló dé ẹni títí ẹ̀ mọ̀. Ẹ gbọ́ mi yé? Ọlọ́run ló dé ẹni títí ẹ̀ mọ̀. Àáfà, wòlíì, pásítọ̀, babaláwo, olóòótọ́ wà nù wọn, onírọ́ wà nù wọn lóòótọ́. Torí pé kí ni alimoli gaibi wasa adati uwa ramani rohim. Ọlọ́run lọ́ba tó mọ kọ̀kọ̀ àti gbangba wa. Abẹ́ ìgbádùn mi. Ṣé rí bí a ṣe lè mọ olóòótọ́ ènìyàn ó ní pé tí a bá rìn súnmọ́ yàn, tí a rìn súnmọ́, tí a bá irọ́ ń bẹ̀, ẹni tẹ́ bá lọ bá lónìí tó yẹ pé lọ́tọ̀ ní nǹkan tó bá yín sọ, lórí tó bá yín sọ yẹn ó wá di ọjọ́ kejì kò wá sọ nípa ẹ̀ mọ́, ó tún bọ́ síbòmíì ibi tẹ́tì máa wo ìrọ̀ ẹnu ẹnìyẹn ẹ wàá rìmẹ́mbà rẹ̀ lórí ọ̀rọ̀ tó bá yín sọ pé ẹ mọ̀ sọ̀rọ̀ báyìí tó bá ń pè ń gbà wo lòún sọ ẹ ti mọ̀ kíyèsí pé àbòsí ti bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tí ẹni yìí ń bá yín sọ. Abẹ́ ìgbádùn mi. So àwọn àmọ́ wa rìn súnmọ́ irú ẹni bẹ́ẹ̀, àwọn ọ̀rọ̀ àmọ́ wá ọ̀nà táfi mọ́ rìn súnmọ́ ẹni bẹ́ẹ̀, táfi mọ́ fi gbogbo nǹkan oríṣiríṣi táfi mọ́ fi tẹ́sítì ẹ̀ wò. Yóò ti tẹ̀lé sọ. Màmá, ní Nàìjíríà tá a wà yìí, mo rí pé ààwẹ̀ ó pé púpọ̀. Ramadan wà, wọ́n tún pè kan pé wọ́n tún gbà tán lẹ́yìn Ramadan nísìn. Bẹ́ẹ̀ ni àwẹ̀ Fatima. Àwẹ̀ Fatima. Kí ni ìyàtọ̀ nínú àwẹ̀ Ramadan yẹn àti àwẹ̀ Fatima yẹn? Ìyàtọ̀ tó wà ń bẹ̀, ó wà ń bẹ̀. Ṣé rí àwẹ̀ Ramadan? Àwẹ̀ nínú oṣù méjìlá Ọlọ́run sa oṣù Ramadan ó sá ní ẹ̀sà púpọ̀ tó jẹ́ pé ní àti mùsùlùmí àti wòlíì àwọn Christian àti babaláwo wọ́n pọ́n oṣù yẹn lé púpọ̀. Ẹ gbọ́ ni ṣé ẹ rí nínú Al-Qur'an Karim tí mo gbé dání Ọlọ́run bá sọ níbẹ̀ gẹ́sẹ̀ pé babaláwo wọ àlìjánnà tí àfọ́ wọ ná tí wòlíì ó wọ ná kódà pàápàá Sàídà ó wọ ná tí wọn bá rìn lọ́nà ẹ̀tọ́. Àmọ́ babaláwo tó bá sọ òtítọ́ tó bá rìn lọ́nà ẹ̀tọ́ wàláhì yóò wọ àlìjánnà. Wàláhì tàláhì Sunday lẹ́lẹ̀ ìzílà ilá wa. Ṣé wàá rí oṣù Ramadan tá à ń sọ oṣù olókìkí ni? Torí àwọn kan máa ń sọ pé táwa mùsùlùmí tá a bá ti fẹ́ gbààwẹ̀ a máa ń pariwo oṣù yẹn, Ọlọ́run gan fún rẹ̀ gan ti pariwo ẹ̀ before káwa fúnra wọ́n tó gbà. Torí pé oṣù ojú ọ̀run là ń tẹ̀lé, kò wá sí bá lóṣù ìṣẹ̀lẹ̀dé tí tajà tẹran tí onílé tàlejò tí ò ní mọ̀ pé òru abiyì ti dé, oṣù alápọ̀nlé ti dé. Ẹni kálukú wa máa wá bí ó ṣe ṣe oríire nínú oṣù táwọn yìí. Kọ́lọ̀ ń jẹ́ kí gbogbo wa ó ṣe oríire. Ta ní àlùbáríkà níbẹ̀. Ramadan tá a gbà lọ yìí
gbogbo ń tá a fi sùn kọ́lọ̀ ń jẹ́ kó so èso rere kọ́lọ̀ bá kó bá mọ̀ ṣe léyìí ní àgbàmọ́ fún wa lókè ìpẹ́ kó jẹ́ ká bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ṣé wá rí àwẹ̀ ti Fátímà tá à ń sọ yìí 6 ni ẹ gbọ́ mi yé 6 ni ní àwẹ̀ Fátímà yìí jẹ́ ọmọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ àyànfẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwa náà wá fi ṣe ìrántí rẹ̀ torí àná Fátímà ìyá wa Fátímà yìí ó máa ń gba àwẹ̀ yìí 6 tá ó bá ti gba àwẹ̀ Ramadan tó ń fún rẹ̀ gan máa ń gbà ló wá fi dàbí pé àwa náà ń wá wọ àwòkọ́ṣe ọmọ Rasulullah sallallahu alayhi wa sallam bó ṣe jẹ́ nù. Màmá wa ní àwẹ̀ tá a gbà tán yìí a rí i pé àwọn kan ṣe ìtùnú ní Sunday àwọn kan ṣe ní Monday kí ni nǹkan tó lè ó fà á àti pé kí ni ń bẹ nídìí rẹ̀. ṣé ẹ rí ọ̀rọ̀ Ramadan lóòótọ́ nínú gẹ́gẹ́ bí ó ṣe wá tá a bá gba 30 àlùbáríkà tó péye ń bẹ bẹ́ẹ̀ tá a bá gba 29 àlùbáríkà tó péye wà ń bẹ ẹ gbọ́ mi yé ṣé ẹ wá rí Ramadan yìí tó dín àwọn èèyàn wa lójú odi ẹ gbọ́ mi yé ẹ̀sìn ṣé ẹ rí àti kọ́kọ́ máa ń gba àwọn àwẹ̀ kan àwọn àwẹ̀ tá a wá ń gbà yìí tí àwọn àwẹ̀ yẹn bá ti lè pé àbó dín tí àwọn àwẹ̀ yẹn bá dín ẹ gbọ́ mi Ramadan yóò pé àmọ́ tí àwọn àwẹ̀ tá à ń sọ yìí tó bá pé Ramadan ó dín àmọ́ àwọn àwẹ̀ tá à ń sọ yìí ó dín ṣe pé ó yẹ kí Ramadan ó pé àwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kò gbọdọ̀ dín léraléra torí gẹ́gẹ́ bó ṣe wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọba wa tó ṣẹ̀dá wa sílé ayé ẹ wá wo Saudi Arabia ìgbà kan náà ni gbogbo wa dìjọ bẹ̀rẹ̀ àwẹ̀ ṣe pé ìgbà kan náà ló yẹ ká dìjọ sọdún tó jẹ́ ọjọ́ Monday ṣùgbọ́n nínú àwọn èèyàn ọ̀dọ́ wa ń bì báyìí àìtètè rí oṣù torí igbó ló súnmọ́ wa púpọ̀ jù láti kọ́kọ́ máa ń bẹ a ní àwọn aṣíwájú wa ni wọ́n wà mọ́ tọ́ wa sọ́nà pé àsìkò báyìí ni ká gbàwẹ̀ àsìkò báyìí ni àní gbàwẹ̀ àsìkò báyìí ni àásọdún àwọn aṣíwájú wa ni ló fi dàbí pé ààwẹ̀ Ramadan ó máa ń yan ọdún àwa mùsùlùmí nípa ti Ramadan ó máa ń jẹ́ àríyànjiyàn tí ó sì yẹ kó wáyé bẹ́ẹ̀ kò yẹ kó wáyé bẹ́ẹ̀ torí pé ọba Mẹ́kà ni yóò kọ́kọ́ fún wa ní sígínà pé bismillah tó bá sì ti lè sẹ́ẹ̀nì sí àti ọba Sokoto ọba Kánò bá ti gbà tọ́ba Ìlọrin náà ti gbà dandan ni kó kárí ayé ìgbà tí a fẹ́ ṣe ọdún yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ọba Kánò tètè sọ̀rọ̀ ọba Ìlọrin náà tètè sọ̀rọ̀ àwọn náà ń wòye pé káwọn náà gba àṣẹ látòkè àwọn náà gbà tí wọ́n wá tètè rí àṣẹ gbà bóyá ní ó gbé kí ẹ sọ pé yàtọ̀ bísímìláì ká mọ̀ gbà á nìṣó káwọn Saudi tó wá sí ọdún tí wọ́n ní ọjọ́ Monday ló sì jẹ́ nù. Màmá wa ní ilé ayé tá a wà yìí ká tẹ̀ sọ pé Nàìjíríà ká sọ fún wọn dá pẹ̀lú ogun torí pé ọ̀pọ̀lọpọ̀ ń kọjú ìṣòro gidi àti ní Nàìjíríà o àti ní diaspora everybody ni wọ́n complain. bẹ́ẹ̀ni. tí yẹn bá dọ̀dọ̀ babaláwo pé babaláwo nǹkan báyìí báyìí ní í ṣe mí yóò kọ́ ni pé kò ń bi ọ̀pẹ̀lẹ̀ léèrè. bẹ́ẹ̀ni. èyí tó bá sì ń lo Ifá yóò béèrè lọ́wọ́ Ifá. bẹ́ẹ̀ni. bá a dọ́dọ̀ àwọn wòlíì náà. bẹ́ẹ̀ni. àwọn náà wọlé àdúrà lọ fún yẹn láti mọ nǹkan tí ń ṣe yẹn. bẹ́ẹ̀ni. ìgbà tó yẹn bá dọ́dọ̀ yín kí ni nǹkan tẹ́ ẹ̀ kọ́kọ́ sí fẹ́ nìyẹn. alihamudulilayi rabbil alamin tí yẹn bá kọ́kọ́ wá sí ọ̀dọ̀ mi torí pé kí ni Ọlọ́run lọ́ba tó yẹ pé olùwòsàn Ọlọ́run sì ni ọba rínúròde olùmọ̀ràn ẹ̀dá lóòótọ́ tí a bá lọ sọ́dọ̀ babaláwo á da ẹ̀ǹdínlógún ẹlòmíì á da ọ̀pẹ̀lẹ̀ ẹlòmíì á da owó ẹyọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tẹ́ni kálukú bá mọ̀ nípa rẹ̀ ni ó dà ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan màá lo ìgbálẹ̀ màá sì tún lo ìràwọ̀ ọjọ́ ohun tá à ń pè ní ìràwọ̀ ni pé ọjọ́ tí ọmọ yẹn wálé ayé àti oṣù tó bá wáyé àtọdún tó bá wáyé èmi á lò ó ní gẹ́gẹ́ bí ó ṣe yé èmi sí torí ìgbálẹ̀ kí la lè mú sọnù lára ọ̀pẹ kò sí nǹkan kan tí a lè rí mú sọnù lára ọ̀pẹ tá a bá wá ka ìgbálẹ̀ orúkọ Ọlọ́run ọba tí ìgbálẹ̀ bá tún wá mú àtún wá lọ rèé wò nínú ayálẹ̀ Quran yóò wá ṣe déédéé nǹkan tí bá ń ṣẹlẹ̀
tá a bá ti mọ orúkọ ọmọ ẹni yẹn tá a sì mọ orúkọ ìyá tó bí lọ́mọ a fi wo dédé tí bá ń ṣẹlẹ̀ sí ìrìn àjò ayé rẹ̀. Màmá wa Ájà, náà ǹjẹ́ ẹ lè bá wa ṣe àwọn àlàyé bíi méjì mẹ́ta nǹkan tẹ́ ẹ lè fi gbà ran àwọn ọmọ aráyé lọ́wọ́? bíi ti báwo ni. Bóyá bíi a rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé bí àìpá ń dà láàmú, ẹlòmíì stroke ní ń dà láàmú, ẹlòmíì dẹ̀dílé ó ní àrùn ọpọlọ. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹ lè bá wa ṣàlàyé bíi méjì mẹ́ta tó jẹ́ pé nǹkan náà tó jẹ́ pé tán bá jí lójú oorun báyìí ẹ sì fi yẹ ẹ ń tọ̀hún pé láàárín ọjọ́ méjì mo fi dá ọ lójú nǹkan yìí ó rí ìwòsàn rẹ̀. ṣé ẹ rí ti stroke àwọn alágbára ni mo fi ń kànyàn ní stroke ẹni tí wọ́n bá lé tí wọ́n bá rí mú wọ́n wàá dẹ àìsàn stroke sí tẹ́ni tí wọ́n bá ti dẹ stroke sí ẹ dákun sórí lágbára mọ́ kò lágbára mọ́ fa irú ẹni yìí tó bá wá bá a lè sọ pé wàhálà yóò wá bá tó bá wá bá Ọlọ́run ọba torí Ọlọ́run ni yóò tọ́jú rẹ̀ tẹ́ ẹ gbọ́ bá mi tẹ́ ẹ gbọ́rọ̀ mi Ọlọ́run ni yóò tọ́jú irú ẹni bẹ́ẹ̀ nínú nǹkan tá a bá wá mọ̀ a wàá ṣe bísímìláì pẹ̀lú orúkọ Ọlọ́run a tún á máa fi àdúrà a tún máa fi tì í fún un pẹ̀lú ògo Ọlọ́run ọba àti àtìlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí irú ẹni bẹ́ẹ̀ bá ní ìgbàgbọ́ inshallah bí kúrátìlélá ẹni yóò sì dìde. Màmá, ǹjẹ́ téèyàn ò bá rí oorun sùn kí ni nǹkan tó lè fà á? ẹ̀sìn olóòtú nǹkan tó lè fa àìróorun sùn ó máa ń pọ̀ o àkọ́kọ́ nínú nǹkan tí máa ń fa àìróorun sùn tí ènìyàn bá ronú ó lè fa kéèyàn má róorun sùn ẹ gbọ́ mi yé tíyàn bá jẹ gbèsè ó lè fa kéèyàn má róorun sùn ẹ gbọ́ mi tíyàn bá ń ronú téèyàn ń jẹ gbèsè kò lè róorun sùn torí yóò ti gbé sí ọkàn àyà rẹ̀ ọkàn àyà rẹ̀ tó wá gbé síhun yóò á máa jàporó ní eré bẹ́ẹ̀dì tàbí kẹ̀ tí owó ò bá sí lọ́wọ́ èèyàn ó lè fa kéèyàn má róorun sùn torí ẹni tí ò lówó lọ́wọ́ dà gẹ́gẹ́ bí òkú ni owó là sì fi ṣèlé ayé ẹni tí ọmọ rẹ̀ ò gbádùn tí ẹ gbé lọ sọ́sípítà ẹ dákun ẹ wá sọ fún mi kí ló dé tí ò ní ronú nígbà ọmọ bá nílò owó tẹ́sí ní kó lọ mú iye báyìí wá tí ò sí ṣé kò ní ronú ẹ wá sọ fún mi báwo ló ṣe fẹ́ róorun sùn kò lè róorun sùn. Màmá, téèyàn bá dọ́dọ̀ yín náà wípé òun ò rọ́mọ bí irú ètò wo lẹ lè ṣe fún ẹni náà àti pé ǹjẹ́ tẹ́ni náà bá dọ́dọ̀ yín ìjó ṣe é ṣe kẹ́ni náà rọ́mọ bí? ṣe mọ̀ Ọlọ́run lọ́ba tó ní gbogbo nǹkan lọ́dọ̀ Ọlọ́run lọ́ba onídéédé Ọlọ́run ló ní ọmọ lọ́dọ̀ ọmọ Ọlọ́run ni mo ń pèsè rẹ̀ fún ẹni tó bá wù ẹni tá a bá wá wò ó wípé ní ó yẹ kóun náà di ọlọ́mọ ní ayé ìyànjú lẹ̀dá ó gbà lọ́lọ́ọ̀bá ní sọ di òdodo fún un nínú ìyànjú tá a bá wá gbà torí ọlọ́ọ̀bá kò sọ pé ká má tọ́jú ara wa ẹlòmíì àfọwọ́fà ó máa ń fa kó má rọ́mọ bí ẹlòmíì ogun ìdílé ó ń fà ẹlòmíì tó yẹ pé Ọlọ́run lè má kọ́ ọmọ fún un látòdì ọ̀run àmọ́ tá a bá ṣe ìwádìí lé lérí tó bá jẹ́ pé lẹ́ni tí ò lọ́mọ láyé ni á jẹ́ kó yé pé nínú ìràwọ̀ rẹ̀ ń taari nì tó bá jẹ́ pé lóògùn ní bá ń bẹ́ẹ̀ tó bá jẹ́ pé láfọwọ́fà rẹ̀ ni á bí léèrè pé kí ni nǹkan tó ti ṣe rí ló fa sábàbí nǹkan tó fa àìrọ́mọbí rẹ̀ yìí nínú àfọwọ́fà ẹlòmíì wá sọ pé ẹ̀dá ń dá láàmú kò sẹ́ni tọ́lọ̀ bá dá tí kò dá oore mọ́ o wọ́n ní ẹ̀dá ń dẹ lòmíì láàmú ẹni tó yí ẹ̀dá ń dà láàmú só lè róyún ṣe kò lè róyún ṣe ẹni tí sọmúròrò ń dà láàmú só lè róyún ṣe kò lè róyún ṣe àá ṣèwádìí á sì ní kó lọ sí hospital kó kọ́kọ́ lọ ṣe tẹ́sì nínú àyẹ̀wò tó bá wá ṣe ní hospital ló wàá mú wá sí ọ̀dọ̀ títí wa làwa náà fà fi mọ ìgbésẹ̀ tí àwa náà gbé olóòtú. kí ni wọ́n fa ẹ̀dà àti ìsọmúrò tẹ̀sán àti pé ẹni tó bá ń ṣe gan bóun ló ṣe mọ̀ kó ń sùn. Allah akbar ẹ jẹ́ kí n sọ fún yín ṣé ẹ rí ẹni tí sọmúròrò bá ń ṣe àsìkò tí bá ń ṣe menstruation lọ́wọ́ ọmọ orí ó kún nígbà tó jẹ́ pé ó lóyún
kò sì ní oyún. Ẹlòmíì sọmọ ọ̀rọ̀ yìí ó pọ̀ oríṣiríṣi. Ẹlòmíì tí àsìkò menstruation rẹ̀ bá ti ń bọ̀, ọmọ rẹ̀ ó ti yàtọ̀, gbogbo ara rẹ̀ ó ti yàtọ̀, tẹ́rò bó lóyún kò sì lóyún, sọmúròrò ni. Ẹlòmíì tó bá ń ṣe lọ́wọ́, ọmọ rẹ̀ á kún, kò sì lóyún, sọmúròrò ni. Ṣé wàá rí ti tẹ̀dà? Ẹ̀dá póríṣiríṣi, ẹ̀dà òró wà, ẹ̀dà dùbúlẹ̀ wà. Ṣé ẹ gbọ́ mi? Ṣé wàá rí ti tẹlẹ́dà yìí? Tóun àtọkọ ẹ̀ bá ti dìjọ ṣeré tán báyìí, tí wọ́n ṣeré tán, tọkọ ti dìde. Ẹlòmíì ò lè jẹ́ pé ojú ẹsẹ̀ tọkọ ti dìde ní ẹ̀dà yẹn ni ó ti padà, ní nǹkan tọkọ dà sí lára yẹn yóò ti wálẹ̀. Ẹlòmíì ó lè jẹ́ pé tó bá dìde ni ó dà á lẹ́lẹ̀. Ẹ wá sọ fún mi, sẹ́ni tá a dà nǹkan sí lára tí ò sí wípé ó dúró síbẹ̀, kí ni sóyè ó lè rí ọmọ bí? Àrùn náà sì máa ń kọ́sẹ̀ fẹ́ lòmíì tí ò ní jẹ́ kí oyún ó dúró. Inú gbígbóná máa ń kọ́sẹ̀ fún ẹlòmíì tí ò ní jẹ́ kó oyún ó dúró. Ǹjẹ́ tí àwọn tí nǹkan bá ń bá ń sí tá bá wọ́dọ̀ yín, ìjọ ní irú ìgbìyànjú tẹ̀lé gbìyànjú fún wọn? Tó pọ̀ tọ́lọ̀ bó sì fi àṣẹ rẹ̀ sí, kún fáyà kún Ọlọ́run Ọlọ́run bó fi dá lò. Láti bàtẹ́ tí ń ṣiṣẹ́ à ń dáyàn lóhùn yìí, ó ti tó bí ọdún mélòó? Dọ́ńtè o, wà láìtàláì. Torí iṣẹ́ yìí mi ìfẹ́ ṣe gan. Mi ìfẹ́ ṣe torí mo mọ̀ pé iṣẹ́ ayé ni. Mo dẹ̀ kéré, ọjọ́ orí mi kéré sí i. Àti bá gbọ́ngbà tí irú mi bá wá ń jókòó tí ń dáhùn èèyàn lóhùn, ẹgbẹ́ ìyá mi ó wà, ẹgbẹ́ bàbá mi ó wà tí ń pè ń dá lóhùn. Tí wọ́n bá pè mí, wọ́n mọ̀ pè mí ìyá. Àwọn tá à ń pè ní ìyá tí wọ́n tún á mọ̀ pè mí ọmọ kékeré náà ní ìyá. Nígbà tó wá di pé mo ti sún mo ti sún kàn gírí, tí wọ́n wá nà mí pàṣán dáadáa, tí wọ́n fẹ́ fi gba odidi ọmọ lọ́wọ́ mi. Fúnra mi ni mo wá jẹ́wọ́ pé mo ti gbọ́ mo ti gbà o, mo ti gbọ́ mo ti gbà o, mo ti gbọ́ mo ti gbà o, mo ti yọ̀ǹda ara mi. Torí tí mi ì bá yọ̀ǹda ara mi, tí ẹ bá tún rí mi tí mo tún lọ ṣe bísínẹ́sì míì lẹ́yìn tẹ́ ní kí n ṣe yìí, èmi gangan ni kẹ́ ẹ dá sẹ̀ríà fún. Ẹ má fọwọ́ kan àwọn ọmọ mi, ẹ dákun, torí ojú mi rí kí n tó rọ́mọ bí. Ìwà ṣe pé nígbà tọ́lọ́run tó wá yọ̀dọ̀ àwọn ọmọ fún mi, àwọn ọmọ náà ní wọ́n tó wá fi wá nà mí pàṣán. Ẹ má ṣe bẹ́ẹ̀. Débi pé nígbà tí mo wà ní express, Ọlọ́run ni ò pa ọmọ mi yìí. Ó lọ school, ó dé òun àtàwọn àbúrò rẹ̀ bá náà ní tẹ́ bá rí àǹtí mi bó ṣe rí ní school, àwọn èèyàn láìkẹ́ ọ, wọ́n wá mú kùmọ̀, wọ́n wá ń dàbò lọ́tún, wọ́n ń dàbò lósì, wọ́n fẹ́ràn rẹ̀ o. Tó lára ń wọ́n fẹ́ràn rẹ̀ gan ni. Òun náà ti tóbi tablet ń sọ́nà lòun náà bá dé. Ó bá ní máì ní ẹ wò ó, ara ń hùn ní school, àwọn èèyàn wá ń dakùn mọ́ bó inú wa ń dùn mọ́. Ó dà ìdá rẹ̀ ò sá àwọn ọmọ oníkòwò mọ́, mo bá fi pupa rálá ìlú bá bọ́ta. Ọmọ yìí wá ń san púpọ̀ fẹ́ tẹ̀lé mi. Mo ní kí ló dé tó fẹ́ tẹ̀lé mi? Àbúrò rẹ̀ ò tẹ̀lé mi. Ìwọ àgbàlagbà ni wàá mọ̀ tẹ̀lé mi. Àsọ́nà ló ní kó tẹ̀lé mi. Títẹ̀lé tó tẹ̀lé mi tí wọ́n explain fún mi pẹ̀lú bí àìsàn yìí ṣe ń da ọmọ yìí láàmú. Ọmọ yìí wá gbé orí lé mi ní itan. Àsó ti lọ. Kọ́lọ̀ ń jẹ́ ká bí amójèrè ọmọ. Gbogbo èèyàn tó ń bẹ lẹ́sìpẹ́sì bá mi fún ẹnu rẹ̀ pọ̀, wọ́n fún lẹ́nu pẹ̀lú ọwọ́ mi. Tí a rí pé níbì kan jìn bẹ́ẹ̀, eyín rẹ̀ ló wọlé síbẹ̀. Tó ti pa yín pọ̀ mọ́ mi lọ́wọ́. Wọ́n ní kí n tọ̀ ń rí tọ̀tọ̀. Wọ́n ní ìtọ̀ mo ní ìrí tọ̀tọ̀ tó gbọ̀n mí. Ń wọ pátá. Torí mo ẹ̀sẹ̀ wẹ́ léwé mo kàn kí bláùsì bọ̀rùn ni mo ró sọ. Mo sì mú jáàpù pé kí n kàn lọ kí n padà ní mo fọkàn sí. Mo mọ̀ pé nǹkan tí ó gba òmí lákòókò ni. Ìgbà tá a wá dé ibẹ̀ tó di pé lọ́mọ ò yájú. Ọlọ́kadà tó gbé mi jọ́nà lọ́hùn wálẹ̀ kò gba 5 naira lọ́wọ́ mi. Kọ́lọ̀ bó bá mi san lẹ́sàn ní gbogbo àyè tó bá wù ó wà. Kọ́lọ̀ bó bá mi dúró tì. Gbogbo nǹkan mi rẹ̀ Ọlọ́run má fọwọ́ ìbànújẹ́ kan. Torí aláàánú bẹnu àwọn ọlọ́kadà wàláì. Nígbèdè ẹ tó wá gbé mi débẹ̀ báyìí, dókítà bá tọ́jú ọmọ yìí, mo ní kò sí nǹkan kan tó sọ ọmọ mi, ní dókítà ọmọ mi gbọ́dọ̀ jí. Ọmọ mi gbọ́dọ̀ sọ̀rọ̀ torí kò ní bàbá láyé mọ́. Nǹkan ò sì gbọ́dọ̀ sọmọ, kò sí ilé òun náà ni mo fi rọ́pò bàbá wọn. Tó wá gbọ́dọ̀ tún lọ. Kò mọ̀ gbọ́dọ̀ lẹ ṣàánú mi ni mo ṣe ní kí dókítà gbé kí ọ fún mi ní àgé àti bástúnù. Mo wá yan mẹ́fìlà mo fi ń
tọrọ dáríjì nígbà mo ti rántí mo wá yan náfìlà 4 mo fẹ́ yàn 3 astagfirullah 3 mo fẹ́ yàn mo yan rákà àkọ́kọ́ mo yan rákà ẹlẹ́ẹ̀kejì mo sálámà ni mo wá ṣe ní kí n gbé ẹlẹ́ẹ̀kẹta dìde kí n fi round up àdúrà mi ọmọdé ìbá ó bá sín ó bá ní mọ́ ìmí kí ló dé tọ́lọ́run yín iṣẹ́ tẹ́ ẹ sì ń satẹ́lẹ̀ lè jẹ́ tí ẹ fẹ́ kọ́ wọ́n fi ẹlòmíì rọ́pò yín ni mo lè bẹ̀lẹ̀ kẹta ọlọ́wà ní jẹ́ kí wọ́n fi ẹlòmíì rọ́pò mi mo lọ́rọ̀ tó sọ yìí ó dẹ̀ ní kí ni mo ní sí ayé lágbára ó ní ìmọ̀ oníṣẹ́yìn lè ránra yín ni ọlọ́run tó rán yín ó mọ bí ó sì mọ dáàbò bò yín tí ó sì ní fi nǹkan ṣe yín tí ò ní fi nǹkan ṣe nǹkan ní yín ọ̀rọ̀ nu mo wá jẹ oyè mo ní nínú sáàbò ńgbà mo ń tajà alápò tí mo bá wà ní tọ́jú bá ti yá tí mo bá bu ọjà díẹ̀ sí àárín àwọn olóbì tí mo jókòó síbẹ̀ mo ní bí wèrè ń ṣe wá náà mo ní wèrè ń bá ní a ní òbúhi mo ní mi ìdá wèrè lò mo ní bó ṣe pa kẹrẹ tó fẹ́ dà mí gbájú báyìí lóní ṣé kí wọ́n fi òkúta rọ́pò rẹ ni ìwọ wèrè oníwèrè yìí ṣé kí wọ́n fi òkúta rọ́pò ẹ wọ́n rán ọ níṣẹ́ ọlọ́ọ̀lọ́ àbí kí wọ́n fọ́ ojú rẹ méjèèjì àbí kí wọ́n sọ ọ́ di arọ kọ́ ọ mọ́ lè rìn mọ́ àbí kí wọ́n yà ọ́ ní wèrè musa àwọn èèyàn pé kí n má sọ̀rọ̀ torí mi náà fẹ́ mọ dáa padà fún mo búrẹ́sì fún ó sàn pé kí n mọ bú yìí ni ó sàn gbogbo ọjà yìí èmi tí yín tòótọ́ wàhálẹ̀ dé sí mi rí wèrè náà mọ́ o wà láìtàláì nínú ọ̀rọ̀ tó wá sọ mo wá palẹ̀ mọ́ mo wọnú ṣọ́ọ̀bù lọ mo wá kọrí sí síkìrì gbàmọdé síkìrì nǹkan kan sì ti ṣẹlẹ̀ sí mi náà kó tó di pé ní wèrè wá jíṣẹ́ fún mi pé wọ́n fẹ́ fi ẹlòmíì rọ́pò ọ̀tá mi mo fi ìgbánú mi sínú ilé ọmọ mi ilé ìjàlè n sì mọ tí ń yọ owó kò nínú òkúrú mi àwa dé síkìrì wà láìka lẹ́mi tá a ti ṣe síkìrì lọ́wọ́ yẹn sì ti sọ pé ìwé ẹnìkan ń bẹ láàrin àwọn yìí tóun àtọlọ́run ọba tí ẹjọ́ ń ṣe fàmífà alágídí lẹni náà o pèsèpèsè lórí kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn tí ò bá tètè fira rẹ̀ lẹ̀lẹ̀ fún ọlọ́run tí wọ́n bá fi lè tọ́lọ́run bá fi lè yọ sí wọn ò ná pàṣán débi pé yóò jẹ ẹ̀mí rẹ̀ lọ tàbí kó kúrò lábẹ́ sánmọ̀ tọ́lọ́run abẹ́ sánmọ̀ wo mo wá fẹ́ lọ bàbá mi ṣó ṣeé ṣe kò ṣeé ṣe o ipò lábẹ́ sánmọ̀ yìí ìwà ni mò ń lọ sábẹ́ sánmọ̀ mi so possible. ẹni tó bá tẹ̀ ti dọ̀gbìn ó ti kú nù. lẹ́yìn pé kí yóò gbà fọ́lọ́ kó lè ní ìsinmi mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba alihamudulilayi ìgbà tí mo wá ní mò ń tajà lójú méjèèjì wà lẹ́ẹ̀ni dára mi bọ́ wà láìkàláì tí mo bá fẹ́ ṣe bẹ̀ ń mọ̀ tọrọ ìlú nínú sábò mi ọjà ló sì kúnnú ṣọ́ọ̀bù bá kàn ń wà mọ́ rẹ àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ń tata ìlú àlùbọ́sà wà mọ́ lọ bá wọn pé ẹ fún mi tàǹtà sí ẹ fún mi láta ẹ fún mi lálùbọ́sà ẹ fún mi iyọ̀ ẹ fún mi wà mọ́ tọrọ káàkiri tó fi dórí àwọn mọ́là nílò mọ́ gbowó pé bá àbíǹchí àkó àbíǹchí bá ní kúdí àbíǹchí pé kó jọ kó wá fún mi lówó kí n fi jẹun pé kò sówó lọ́wọ́ mi kò sówó oúnjẹ lọ́wọ́ mi mo sì ń ṣiṣẹ́ àmọ́ wọn ò bí mi dà kí n ná owó òun torí owó olówó ni kì í sówó tèmi ẹ̀gbọ́n mi yé olóòtú ìgbà tó wá di pé mo wá tún máa fi ọjà yẹn lẹ̀lẹ̀ tí màá tà mọ́ nígbà mo darí ọ̀nà dé ọjà ló kúnnú ṣọ́ọ̀bù bá kàn yín o mo bá tún tú báàgì ọjà mo tú ráìsì mo tú ẹ̀wà mo tú àgbàdo mo tú ọkà bàbà ẹ̀gúsí soya beans mo gbé síta nínú gbogbo ọjà tí mo tó lẹ̀lẹ̀ ní èlò ni mo pa mo ta ẹ̀wà abọ́ kan lẹ́wà ní bàtà abọ́ kan náà ní ta nínú gbogbo tí mo kó sílẹ̀ lẹ̀ nígbà bá tó náwó rẹ̀ tán ẹni tó tà mí. ó yá àgbàdo mi kan tà gbogbo tí bá sáà tà kó bí owó kọ̀ọ̀kan ni ìgbà mo wá rí i pé àwọn ọjà yìí tí ń bà á jẹ́ mo bá bọ́ nu sábò ẹ̀yin ìyẹn dàpẹ́ wá ra ọjà yìí láwìn iye tí ò bá wá ni mo sáà ń tà wọ́n owó mi ń bẹ nu sábò dì sí o n tiẹ̀ mọ àwọn tí mo fẹ́ gbowó lọ́wọ́ wọn gan mọ́ torí kò lákọlẹ̀ wọ́n ní gbọ́dọ̀ korúkọ àwọn torí mi wá sọ pé káwọn wá ra nǹkan àwọn pé mi sì gbọ́dọ̀ sin àwọn lówó nígbà àwọn bá torí mi sẹ́ni tí ò lọ sábò mọ́ bó wọn ṣe fẹ́ rí fún lówó ní ìsẹ̀mọ̀ wọn mọ́nú o ẹ wá wo àtìgbà náà tí ì ti wá lọ sábò mọ́ ọlọ́mọ ń bọ̀ mi mo kọ́kọ́ dúró fún odidi oṣù 3 sí 4 gan sef tí mo ní èmi náà tẹ wá bọ́lọ̀ gan lágídí lóhùn tiẹ̀ ní òun tajà mọ́ òun sì ṣiṣẹ́ kankan mọ́ tó bá fẹ́ kí n máa dọ́kọ
kí n máa ṣe sìná torí tó ọ̀fẹ́ náà ọ̀fẹ́ kéèyàn ó jalè ọ̀sìfẹ́ kéèyàn ó ṣe sìná ọ̀sìfẹ́ kéèyàn ó dọ́kọ nítorí bá fẹ́ bọ́ àrà tó bá wù ọ́ bọ́ bá gbẹ̀mí mi kí n máa lọ kí n tiẹ̀ kó nu ilé ayé yìí kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀. gbàlẹ́ ìgbà náà lọ́lọ́run wa máa ń gbé ìkẹ́ rẹ wá àwọn èèyàn wá ń ṣàánú mi lọ́tùn wọ́n wá ń ṣàánú mi lósì mo máa lọ sí prógráàmù kan lọ́dọ̀ bàbá wa Alhaji Isiaq Ọlọ́sẹ̀ tí àwọn ìyá kan wà bẹ́ẹ̀ tí mo bá ti débẹ̀ wọ́n ládùúrà ní ọjọ́ kan ṣoṣo wọ́n sì kórìsì aṣọ 5 fún mi lọ́pàá 4 àwọn aṣọ gidi àwọn aṣọ olówó ńlá ni o wọ́n sì kórìsì 5 fún mi níjọ́ kan ṣoṣo mo kàn bú ẹkún ni pé tí mo ti di oníbàárà náà nà ọmọ mi wá ń rẹ̀ mí lẹ́kún pé kí n mọ̀ sunkún mọ́ pé mọ́yìn mi ntọ́nà ń fẹ́ kẹ́ ẹ ṣe nù mo fowó ara mi ra sẹ́ẹ̀tì wọ́n sì jí sẹ́ẹ̀tì yẹn lọ gbogbo sẹ́ẹ̀tì tí mo ń lò yìí èmi kọ́ mo ti rò oògùn mi kọ́ mi ra o dáǹsì ni wọ́n ń bùn mí lówó rẹ ni wàláì sẹ́ẹ̀tì 100 phone tí mo kọ́kọ́ lò wọ́n kọ́kọ́ fún mi ìgbà mo gbé lọ́mọ mi lọ́wọ́ máa kà kọ́ bí ọba Abẹ́òkúta ni ó ra sẹ́ẹ̀tì yẹn fún mi irú eléyìí orí ti súnmọ́ fóònù yìí irú eléyìí ó tún tóbi jù eléyìí lọ ní màá yẹn àkọ́bí ọba Abẹ́òkúta ni ó wà lẹ́kọ̀ọ́ ó ń lè kó ń lọ Abẹ́òkúta mọ̀ ń lọ ń bọ̀ ó lẹ́nìkan ló ròyìn mi fún ó wá ra fóònù yẹn ó wá fún mọ́tò Oǹdó tó wá sí Èkó ó wá fún ẹnìyẹn ní nọ́mbà mi wọ́n wá ń pè mí òun náà wá ń pè mí gbà tí wọ́n dé express ó ní kí n lọ pàdé wọn kódà wọ́n ti yà sọ́nà Oǹdó gan. màmá nítorí lọ gba fóònù àwọn fóònù ilé tiwa ó ti hóòdì. bó wa la fẹ́ ṣe. àárẹ̀ ẹni tó ra fóònù fún. àmì yá rọ́bì àmì. àárẹ̀ ẹni tó ra fóònù. àmì yá rọ́bì. màmá. náà. nínú láti bàtẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. náà. ǹjẹ́ ti ní àwọn àdójúkọ kan bí ẹ fẹ́ báyàn kan ṣiṣẹ́ àbí wọ́n gbéṣẹ́ kan wá sọ́dọ̀ yín ẹ ti rí àwọn bí àwọn àgbàlagbà àwọn mọ́ mi wọ́n ti ní kẹ́ mọ́ sí. Allahu Akbar alhamdulilayi rabbil alamin ọlọ́ọ̀bù tí ì jẹ́ o àmọ́ èyí tí astagafurula yìí tó ṣẹlẹ̀ ìgbà yẹn mo wà á di mangoro ẹni yìí ìgbà tó kú tó ní ìdojúkọ ní Èkó ó kó wá sílùú ọ̀rẹ́ ń bì ọmọ Mọdẹ́kẹ́ ni ọmọ Àkùráyè ni ó wá lóun mọ ń lọ sí ṣọ́ọ̀ṣì nítorí pé mo bá ti dé Sábó àtolóbì àtoní redmade àtoní bàtà ó gbọ́ lọ́jà èmi màá wá jókòó sáàrin wọn màá mọ̀ sí lecture fún wọn mo mọ̀ pé iṣẹ́ tí ń padà jókòó tì tí ń fi jẹun ni wọ́n wá máa sọ láàrin ara wọn pé àáfàá ni yín ẹ̀mí jẹ́ mọ̀ wá Sábó mọ́ màá ní ẹ̀yin gan àáfàá ni yín ẹ̀yin náà àáfàá ni yín èmi ò sàáfàá pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa ń bá wọn sọ máa ń wo àwọn létí ó sì máa ń múnú àwọn ẹ̀dùn báwo bá rí yín jọ́kàn ṣoṣo kẹ́ wá sọ́jà báyìí àwọn ọmọ wa yẹn ká ni àwọn fẹ́ béèrè yín pa ọmọbìnrin yẹn mo wá ní kí ni oríṣi ti fi ń lọ church ó wá ní síbí ìmáàmù ni bàbá ọmọ real muslim gidi ni o pé àáfà gidi tó lókìkí ni bàbá pé ṣùgbọ́n ọkọ tó ń fẹ́ ló jẹ́ kó mọ lọ sí church muslim náà lọkọ òun ọkọ ló gbégbèrè àdánwò fún un ó lọ fẹ́ ìyàwó léwu ìyàwó tó wá fẹ́ kò wá jẹ́ kó ná ní òun àtọmọ mọ́ débi pé ó fi òun sílẹ̀ sínú oyún ọmọ sì kú sí òun nínú táwọn christian yẹn wá gba òun tí wọ́n tọ́jú òun tí wọ́n sì fún òun ní owó tí wọ́n ra aṣọ fún tí wọ́n tọ́jú òun pé hospital tí wọ́n gbé lọ àwọn christian ni wọ́n dá owó jọ láàrin ara wọn tí wọ́n fi tọ́jú òun pé wọ́n wá sọ pé àwọn ò sọ pé torí kọ́ba àlímọ̀ sí ẹ̀sìn àwọn o àwọn ṣe ń torí tọ́lọ́ ni ó lò ló ń wá rò pé àwọn tí wọ́n ṣe léyìí fún un tí wọ́n tó gbalé fún un dájúdájú tó ń bá darapọ̀ mọ́ wọn wọ́n ò tún mọ fẹ́ràn sí i ó ní mò ń fi lọ sí church ó nígbà tóun wá tún padà dé ìlú ọ̀rẹ́ yìí tóun tún fẹ́ kó ẹrù wá tọkàn ní dandandandan kóun kúrò lẹ́kọ̀ọ́ pátápátá ni ó náà ni wọ́n tún gádà owó jọ fún wọ́n sì tún fún lóko fún wa gbalé sọ́rẹ̀ ó lóun gbalé wọ́n fún un lóúnjẹ wọ́n sì gbogbo wọn di gbàdàgbọ̀n fún òun ṣàdùwà níbí owó tóun fi ṣiṣẹ́ gan ẹ̀gbọ́n fún un bẹ́ẹ̀ àwọn náà sì fún un ní owó tóun fi ń ta bàtà ní arábìnrin náà ọmọ rẹ̀ wá máa ń kiri pure water àkọ́bí ẹ̀ ó máa ń kiri pure water èyí ẹlẹ́ẹ̀kejì torí kan ti kú nínú àwọn ọmọ ẹ̀ èyí ẹlẹ́ẹ̀kejì òun tẹ́rẹ̀ òun yìí ṣe nǹkan kan tiẹ̀ mo wá bá a sọ̀rọ̀ lọ́mọ fọ̀rọ̀ lọ́nbọ pé kò dáa wọ́n mọ odidi imam tó wà ń lọ church kò dáa ọtún wá ní bàbá rẹ̀ tó jẹ́ àáfà tí bàbá rẹ̀ ti káwọn èèyàn ń ké táwọn ẹlẹ́kẹ́ wọn náà ti tó jẹ́ èèyàn láti bá ń rí ọ nínú wọn ò ní dùn ó ṣàgbọ́rọ̀ sí mi lẹ́nu
ó dá mọ́ wá sásà látú ọ̀dọ̀ mi ń sì máa ń wá torí Ọlọ́run ń máa ń wá. lẹ́nu wàràǹsẹ̀sà mo bá travel tí mo travel kò bá rí mi kí n tó travel mo wá lọlé bí àìmọye ìgbà àṣọ náà travel ni nọ́mbà rẹ̀ ò dẹ̀ lọ àti òsì náà bí sẹ́ẹ̀tì ẹ̀ nígbà mi sì ti pé níbi ẹ̀mẹ́ta tí ì ti gbúrò rẹ̀ èmi ti gba kámọ́ pé ńgbò bá dé tẹ́mi náà bá dé àmọ́ padà mọ́ explain bá bá ṣe rìn àmọ́ ṣe fúnra wa àti ó sì kì í dídé tó wá dé tó tọ́jú ara rẹ̀ dé ló bá tún lórí ọmọ náà èmi sì pẹ́ nílé tèmi lọ kò sì rí mi pè nọ́mbà sẹ́ẹ̀tì tó tún wá mọ̀ mí títí nọ́mbà wà fóònù ti sọnù tí ìsìnmọ̀ ti gba nọ́mbà ń padà ká ní mo wá gbà padà ní ìbá rí mi pé ìbá lè sọ pé kó máa bọ̀ wá sí ọ̀dọ̀ mi nígbà wá di wípé bóyá ẹ̀mí ọmọ yẹn ti fẹ́ bọ́ ó bá gbọ́mọ lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ ní Àjà gbogbo ọmọdé Àjà àmọ́ bí ẹ ṣàṣe gbé àìsàn kúrò lára ọmọ tí wọ́n gbé sára ìyá dídé tí mo dé kò tètè mọ̀ pé mo ti dé ó ń lọ sí bí mo ti dé ó ti pósù 5 lọ tí mo dé ló bá rí mi lórí mẹ́sì tí mo kọjá ló bá ń pariwo mi Ṣáìdá Anígilájé Ṣáìdá Anígilájé ta ló mọ̀ mí láàrin mo bá ní kọ́lọ́kadà ọdún ló bá wá bá mi mo bá rí ó ti rò ó ti sẹ́ funfun kí ló sí ọ́ gbogbo tójú ẹ wá rí ní wá ẹ̀sìpẹ́ ó ní kì í sọ̀rọ̀ tọ̀wọ́ wá bá mi lé ni ló bá tó gba nọ́mbà mi ló bá trace mi wá inú ilé ìgbà tó wá dé nílé ló bá sí aṣọ kúrò nígbà ìyá rẹ̀ ní kí ló mú ọ ó ní àdìgbà ó ní kòkòrò yẹn ló kàn rọra mú un ó ní kódà wọn la ẹsẹ̀ ni ó ní òwá mọ bí tọmú ṣe jẹ́ o làbá tọ́jú ẹ tọ́jú ọ̀rọ̀ tí mò ń sọ sífì máa mú lọ́rẹ̀ ó wà ìwé lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ gbọ́ mi yé tó nígbà tó dé oríta kan ọkọ mi ní kí n fi iṣẹ́ yẹn sílẹ̀ tó ráfà lọkọ mi náà ó ní fi iṣẹ́ yẹn sílẹ̀ mi gbọ́dọ̀ ṣe mo ní kí ni reason mi ṣèbá láàánú ni Ọlọ́run gbé wa kalẹ̀ fún ká mọ̀ ṣe àánú fáwọn èèyàn ṣèbá wa kọ́ là ń ṣe Ọlọ́run ní iṣẹ́ òtọ́ra òun ló ń kún wa lọ́wọ́ àwọn ọmọ tí a náà mọ ibi tí wọ́n lè dé tí wọ́n ti bójú rere ọlọ́ọ̀bá pàdé jẹ́ ká ṣe ọkọ mi ní láti sọ pé ó yẹ ká ṣe sàárà tá a bá sì ṣe sàárà ewu ń bẹ ló ń gẹ́ gan fúnra rẹ̀ ewu ni ìmọ̀dáhùn èmi wo ọlọ́ọ̀rẹ́ àti pàápàá ìhà tó kọ sí mi àti ìfẹ́ tí mo ní sí bí mo ṣe mú kó tó sì tẹ̀lé mi mi wò mọ́la ẹ wá wo ọmọ mi àkókò tí mo bá wá ti ń tọ́jú ẹ̀ lọ́wọ́ ńlọmọ ìmọ̀ sick ní sísìkì tó le gidi gan ni o tí bá ti wá dọ́ọ̀pù iṣẹ́ rẹ̀ tí mi ṣe ọmọ mi ò bá gbádùn yóò tún máa ṣe nígbòyà ni bàbá kan bá wá ó ti mọ̀ pé mi ò ní gbọ́ ló bá ní kémi kí n ṣe gáfárà fáwọn ó bá bá ọkọ mi sọ̀rọ̀ pé kọ́kọ́ mi ó kìlọ̀ fún mi o kẹ́ kìlọ̀ fún mi dáadáa iṣẹ́ yìí mi gbọ́dọ̀ ṣe pé mi gbọ́dọ̀ ṣe mo ní mi gbọ́dọ̀ ṣe Ọlọ́run ní iṣẹ́ kì í ṣe mi nígbà àtọ́dọ̀ ọkọ mi lò arábìnrin bá kọrí sí ọ̀dọ̀ sífì máa ó bá lọ fẹjọ́ mi sùn àtọ́jú ọkọ mi sífì máa mọ̀ tí mọ̀ mí gbà náà òun ló jẹ́ kí sífì máa mọ̀ mí ó ṣàjúwe mi sífì máa mú lọ́mọ dúró ní ọlọ́mẹrin Ọ̀ṣun sífì máa mú wa nígbà kó pè mí wá ó tún fún sífì máa mú nọ́mbà sífì máa mú pè mí mo bá lọ torí àgbọ́dọ̀ gbọ́ ìpè àwọn bàbá àgbàlagbà ká má dá wọn lóhùn mo bá lọ síbẹ̀ ìgbà tí mo débẹ̀ mo kí bàbá náà kí mi bàbá ní ọmọ ìlú òní ní lọ́mẹrin wọ́n ní ilé ibo ni mo sọ bàbá ní àṣé àbúrò bàbá bẹ́gbọ̀n wọn ni àṣé ń bẹ ní orí ìjòkó àṣé èèyàn mi sì tún ni wọ́n bàbá wa ní àbí wọn ni wọ́n ń pè ní orúkọ báyìí ẹ̀gbọ́n rẹ̀ ń jẹ́ báyìí mo ní bẹ́ẹ̀ ni bàbá ní àwọn ìyá náà wọ́n rò bọ́ ti kú ni mo ní Allahu Akbar bàbá ní ọmọ ìyẹn sífì máa wọ́n wá ń sọ fún obìnrin yẹn mọ̀mọ́ yẹn pé ṣé ó mọ̀ mí ìyá yẹn ló mọ̀ ṣe bí ọmọ tí wọ́n bí sílé Haúsá nìyí ó mọ̀ síkì ó mọ̀ ṣàìsàn ó mọ̀ ṣàìsàn ó ṣàìsàn débi pé àwọn ò nírètí mọ́ pé ó lè gbádùn mo ní bí mo ṣàṣe wà mo ní wà láì wọ́n ní gbogbo ìgbà làwọn ọmọ béèrè mi lọ́wọ́ bọ̀dá mi yóò sàmì ní mò ń bẹ ó pa àwọn kan rògbò bóyá kàn ń sọ pé mo ní mo wà láyè mi náà ní o bàbá ìmáàmù wọ́n wá ní kí nìkan tá a nídìí mú la nídìí ẹran tá a ní kó pa ń jọ́ kínní àná tó lóun ò lè pa tó ní àwọn ẹ̀gbọ́n òun gbọ́dọ̀ mọ̀ pé àwọn ń pa ẹran pé torí ìkan ṣe pásítọ̀ yóò láwọn ń ṣe ẹbọ ni
ó wá lọ pa ẹran 3 níbòmíì tó wá lọ nígbà tí ọkọ mi sà ní dandandandan kí n fi sẹ́lẹ̀ bàbá ìmáàmù náà kówó lẹ́lẹ́ o a lọ sí ọ̀nà sáìdì ìrèlè pé kí wọ́n tó bá mi tọ́jú ẹ̀ síbẹ̀síbẹ̀ gbogbo ń tá a ṣe tàbí nítorí ẹni tá a sọ pé kò ṣe tó lọ́lọ́mọdé ń ṣe tó ìmọ̀ràn arábìnrin yìí ó ní ìpèníjà tí mo lè sọ pé mo dojú kọ láti gbà mo ti ṣiṣẹ́ mi. màmá ǹjẹ́ ta bá rí aráàlú òyìnbó tó ní òun oríwé ìgbélùgbà ǹjẹ́ àdúrà rẹ̀ lè gbà tó bá dé. insha allah bikratillah tó bá ti nígbàgbọ́ pé tọ́lọ́ ni ó wá sí mu sẹ́nu ayé òun wà lẹ́yìn náà ni ó sì wá sí mu sẹ́nu ayé ẹ̀. láláì fi àkókò ṣòfò. náà. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ láti ẹnu ìyá wa ìyá ẹ bá ń ṣàdúrà fáwọn ará ni. mo fi àkókò yìí mo fi ṣàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé ní àgbàlagbà mo fi orí àwọn ẹni ọlọ́run ọba mo tún fi bẹ́lọ̀ sínú ayé yín ẹ̀ ní mọ̀ nira wàhálà àti ìdààmú kò ní jẹ́pin yín ẹrù tábíyamọ ò kì í túwò ayé ò ní gbé ka yín mọ́lé tí a bá wá rí ẹnikẹ́ni èèyàn bí èèyàn tàbí nínú ìdàpọ̀ ọkùnrin àti obìnrin yálà wọ́n fi abẹ gbé jáde níkùn ìyá rẹ̀ àbí ẹbí gẹ́gẹ́ bí a ṣe ń bí ọmọ tó lòun mọ̀ fi kú wá ọmọ yín káàkiri àbí òun mọ̀ fi kú wá ìṣẹ̀dá yín káàkiri mo fi ọlá òní jímọ̀ ọjọ́ ìdùnnú ayọ̀ ọjọ́ tí Ọlọ́run ọba tó yọ̀ǹda fún Adéwálé ànábì wa Muhammad mo fi bẹ́lọ̀ sínú ayé yín mo fi Al-Qur'an Karim mo fi bẹ́lọ̀ sínú ayé gbogbo wa irú ẹni bẹ́ẹ̀ kó dẹni àkọlẹ̀ bò ọlá títóbi Al-Qur'an wọlá kún fáyà kún wọlá ìjọkàn ṣoṣo rẹ̀ wọlá la ilaha illallah wọlá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam ẹ ní gba lẹ́tà bànújẹ́ o gbogbo bí tẹ́ ẹ bá ta wéré tẹ́ ẹ ta gbòde ẹ ní gba lẹ́tà ọ̀fọ̀ ayé ò ní nà ká kò tán díẹ̀ sí yín wọn ò ní nà sẹ́mi náà wọn ò ní nà sí olóòtú náà lágbára Ọlọ́run ọba ìdùnnú àti ayọ̀ yóò mọ̀ bá wa sùn yóò mọ̀ bá wa jí yóò mọ̀ bá wa gbé yóò mọ̀ bá wa rìnrìn ayọ̀ ọlá la ilaha illallah ọlá Muhammadu Rasulullah àgbéga kó mọ bá mi bá gbogbo yín jímọ̀ òní kó jẹ́ jímọ̀ dùnnú fún gbogbo wa ọlá la ilaha illallah ọlá mọ́sálà láàkúwátá ìlà abilà àlẹ́ ilẹ̀ azim. bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ọmọ mi tẹ́ wà ní òkè òkun ọlọ́ọ̀bá mi yóò jẹ́ kẹ́ ẹ kóre délé láyọ̀ àti àlàáfíà ẹni tẹ́ ẹ̀ dágbére fún kò ní mọ bí ẹ lọ o ẹni tẹ́ ẹ̀ dágbére fún kò ní mọ bí ẹ lọ ẹ wá ní wálé lọ́wọ́ òfo ìdùnnú àti ayọ̀ lẹ́ máa bá dé ìdùnnú àti ayọ̀ lẹ́ fi kóre délé aláìláìlá ẹ wá ní kú sọ́nà bí èéfín wàhálà àti ìdààmú ò ní dé bá yín wọn ò ní gbúrùkù yín wálé wọn ò sì ní gbókù yín ránṣẹ́ sí wa ọlá láhìláhìlá ọlọ́ọ̀bọ̀n mo bá ń fi sọ rẹ̀ sọ yín o ọlá bismillahir rahmanir rahim rabbana salamna anfusana wa ilam tagfir lana wa tarhamna lanakunanna minal azirina bismillahir rahmanir rahim rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab bismillahir rahmanir rahim rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban fatiha salatul fat bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين مع السلامة وإلى اللقاء آمين يا الله. fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí orúkọ mi ni Abbey tí ọ̀pọ̀lọpọ̀ sì máa ń pè mí ní olóòtú ẹ má gbàgbé láti like tó bá jọmọ́ kẹ́ ẹ follow tó bá sì jọmọ́ kẹ́ ẹ subscribe tó bá jọmọ́ kẹ́ ẹ comment. Lásìkọ̀ṣẹ́ onígbèròyìn láfòjìjà iṣẹ́ ńlá ló ń ṣe
Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókúṣu kékeré kọ́lé fà lọ́dọ̀ ojú làpò níjọ àfojúdi kékeré kọ́lé Dapsy Concept Studio nínú àwọn tó ń ya fídíò production nílẹ̀ film and musical video shoot wedding video shoot commercial video shoot real estate video shoot professional photo shoot event photo shoot birthday photo shoot media photo shoot burial photo shoot kiddies photo shoot maternity photo shoot photo editing graphic designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ìròyìn sọ ní gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions affiliate kókó lànà fàdítì kábàániyàwòrán tó mọ̀lẹ̀ rẹ́kọ̀ṣọ pẹ̀lú oríṣiríṣi fídíò kámẹ́rà with special different effect Dapsy Concept Studio gbàngbàngbà láwà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbòlùkù Government Ondo State 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀rẹ́ là ń bọ̀. Láti ọ̀rẹ́ production tí ká fídíò shooting náà bóyá wá fún editing film shooting wedding shooting náà wedding shooting concert shooting.